ṣé òun nìyẹn bàbá Adebayo ti ń sọ. Wọ́n ní pé tẹ́ ẹ̀ bá jà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Ẹ máa fún opinion yín sínú comment. Wọ́n ní tẹ́ ẹ̀ bá jà kò sí bá ṣe máa lọ. Báwo la fẹ́ ṣe Yorùbá nation? Báwo la ṣe fẹ́ dá dúró tí ò bá sí wàhálà, tí ò bá sí kankan? Jẹ́ntílí tí ò lè gba ẹja ọkọ̀ lẹ́nu bàbá Adebayo, because ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí pé eléyìí ti pọ̀ jù. Ọmọkùnrin tẹ̀lé wọ́n lójú àwòrán yẹn, àwọn Fúlàní lọ sí ilé wọn. Wọ́n bá màmá yẹn lé, wọ́n bá màmá yẹn lájọṣepọ̀. Lẹ́yìn tó bá màmá yẹn lájọṣepọ̀ tán, wọ́n du ọrùn màmá yìí. Ṣé bá ṣe máa wò lélẹ̀ lójoojúmọ́, à ń gbọ́ kínní lójoojúmọ́, ṣé torí kò tí ì dénú ilé wa? Okay now, ọba kan náà again nínú Àkúrẹ́, wọ́n ti lọ fọ́ orí ọba yìí, wọ́n try láti yìnbọn sí ọba yìí, ṣùgbọ́n ìbò wọlé at the end of the day, wọ́n lu nǹkan ọmọọba lórí. Ẹ wọ ẹja àgbọ́ lẹ́nu bàbá Adebayo náà. Bẹ́ẹ̀ ní jà irọ́ ni o. That there be no fight is a lie. Bẹ́ẹ̀ ní jà lórílẹ̀‐èdè pé irọ́ ni. That there be no fight in this nation is a lie. Ohun tó sì fẹ́ kọ́ sí ìjà ẹni wípé wọ́n máa mú àwọn kan kúrò. And what is going to cause the fight is that some people will be removed. Wọ́n máa mú àwọn kan kúrò tipátipá. Some people will be removed, they will be eliminated by force. Kú ni wọ́n dẹ̀ fẹ́ fi mú wọn kúrò. And they're going to use what they have to remove them. Amúmiri wípé àwọn ọmọ wọn máa wá ṣòro. And made to see that their children will want to revenge. Wọ́n máa ṣòro gan. They will come with vengeance. Àwọn ọmọ ènìyàn burúkú máa ṣòro. The children of these wicked ones will want to take vengeance. Olúwa sọ fún mi wípé. But the Lord told me that. Tí àwọn tó jẹ́ olórí tí wọ́n bá ní ọgbọ́n tọ́gbọ́n wọn síwájú àwọn ènìyàn burúkú yìí. That the Lord told me that those that are leaders, if they are wise, let their own wisdom go ahead of these wicked ones. Olúwa ló máa fún wọn ní ìṣẹ́gun. The Lord said He's going to give them victory. Ọlọ́run sọ fún mi. God told me. Àwọn ìṣẹ̀lẹ̀ ńlá kan yóò ṣẹlẹ̀ ní ọdún tá a fẹ́ mú yìí. Some great incident is going to happen this new year that is coming. That has not happened before. Has not happened before in the world. Àwọn ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀, ó máa lágbára gan. It will happen and to be very, very powerful. Praise the Lord. Hallelujah. Ẹ túbọ̀ eléyìí. Hear this. Ṣẹ́ẹ̀rì ọ̀rọ̀ iná yẹn ẹ pray lórí ẹ̀ dáadáa. Let's pray on this fire outbreak very well. Inferno here and there. Èmi rí wípé ibi tó dáa kan fẹ́ jóná. I'm seeing it that one good place is going to. There's going to be a fire outbreak there. Tí bẹ̀rẹ̀ bá dẹ̀ jó, ó máa kó òṣì àti ìdààmú bá ọ̀pọ̀lọpọ̀. And if there is a fire outbreak in that place, it will bring poverty, wretchedness to a lot of people. Lórúkọ Jésù kò ní kàn ẹ́. Àmín. Wọ́n tó lọ lọ́mọ sákìrì yẹn kú. Ọdún mẹ́rin mi ti kú sínú ilé wọn tó ju lọ́rùn pa. Ṣé mẹ́rin mi sọ Fúlàní? Ẹ tó lọ fẹ́ gbúre tó lọ ṣẹ́gi débi jẹun. àárọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ engineer Abíọ́dún Olúṣèyí Mákindé torí tá à ń gbọ́ ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ìjọba ìbílẹ̀ Ìdó wọ́n ti gbé òkú ya lọ sí Adé Ọ̀yọ́ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ nígbà tí wọ́n pè tèmi sì wà ń bẹ̀ èyí tí wọ́n sọ ni pé kí wọ́n san 75,000 naira kí wọ́n tó lè gba òkú ìyá yìí àrọ̀ gómìnà wa kí wọ́n sọ fún wọn kí wọ́n bá wa gba òkú ìyá yìí ò sí ibi ìgbókùsí wọn ò lówó kankan tí wọ́n san òkú ìjọba ìní òkú ìyá wa yìí báyìí o adẹ̀fẹ́ kí wọ́n gbégbèsè àwọn pèsè bọ́ọ̀sì wà ní ìta oríta Ìdó àtàwọn ọlọ́pàá àti àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ fìjìláńtẹ́ gbogbo ìlú ó sì dákẹ́ rọ́rọ́ àmọ́ kó tó di ogun kó tó di ọdẹ láṣẹ ń pe bàbá wa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láṣẹ ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń pe kábíyèsí wa Gbádéwọ̀lú ọba Sẹ́ríkì wa ọba Onídò ti Ìdó wáńbì ní ìjọba ìbílẹ̀ Ìdó ẹja tètè dìde sí torí wípé ó ti ń di gulegule àwọn Fúlàní ṣé àgbàgbé pé lọ́dún tó lọ olóko gbọ́ọ̀rọ̀ àwọn Fúlàní wọ́n sa ẹnìkan ládàá lọ́wọ́ tó ń là sí méjì tí ọwọ́ náà wúlò à ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ engineer Abíọ́dún Olúṣèyí Mákindé torí pé òfin Facebook ni táwa náà bá wo fídíò ìyá yìí kò sẹ́ni tó lè wò lẹ́ẹ̀mejì táwa náà bá wo fídíò níta gbọ́ ni pé wọ́n bá ìyá yìí sùn nígbà wọ́n bá ìyá yìí sùn tán ni wọ́n tó dú ìyá yìí lọ́rùn tí gògóńgò ìyá wa yìí yọ síta àwọn Fúlàní ni o kódà àmọ̀tẹ́kùn tó rí wọn tó náà wà lóko wọ́n sá ládàá lọ́wọ́ tó sì lóun dámọ̀ nù wọn níta gbọ́ ni pé àwọn Fúlàní ti wá ń sá lọ kó tó di pé yóò di ogun yóò di ọdẹ kó tó di ogun kó tó dọdẹ la ṣe ń pèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́
torí ibi tá a wà yìí ó gba àwọn ẹ̀ṣọ́ ni wọ́n kún bí bámúbámú ṣùgbọ́n wọ́n tẹ̀lé òfin ni wọ́n tẹ̀lé. ok ó ga ṣóun náà láti gbọ́ yẹn ok kí la wá ń ṣe ní nàìjíríà ta ní àjọ wa papọ̀ one tribe ń worú àwọn ìwà olóró tó báyìí wọlé báyẹ̀ èèyàn sùn jẹ́ àwọn èèyàn gbé títì gba 50 million gba 100 million fún èèwọ̀ community sọ fún èèwọ̀ community pé gbogbo yín 100 million news kan tún ti jáde báyìí wọ́n tún lọ sí neighborhood kan sí wọ́n ní àwọn fẹ́ ṣe preaching níbẹ̀ wọ́n dẹ̀ tún ní gbogbo àwọn aráàlú yẹn wọ́n tún gbọ́dọ̀ fún wọn ní 100 million ìyẹn tún ṣẹ̀ṣẹ̀ jáde bá ṣẹ̀ tún rí yẹn lórí news now ẹ̀rí bí ọmọkùnrin ṣe ń sunkún wọ́n bá màmá ẹ̀ sùn wọ́n tún gé ọrùn ẹ̀ bọ̀bọ́ ilé ṣe ní àbóyàbúrò nǹkan ṣe kú ní last year ṣé irú ilé làwọn máa rí lójoojúmọ́ àwọn balẹ̀ Yorùbá wo ló dìde fún kínní ṣebí torí kínní ni Sunday Igboho ṣe jáde tí Sunday Igboho ń pariwo pé wọ́n ń bá wọn ìyá wa sùn wọ́n ń bá wọn bàbá wa sùn but systematically sìn wọ́n dọ́gbọ́n silence àsábẹ́ Jagaba ni Yorùbá ni ẹjọ́ ṣe ẹ̀dákẹ́ so bí Yorùbá nation bí yẹn náà yẹ ṣe ra ṣe wẹ̀rẹ̀rẹ̀ lọ́lẹ̀ nìyẹn ó kí tamani kò tẹ̀ ṣe wẹ̀rẹ̀rẹ̀ lọ́lẹ̀ pé bàbá Tinubu òun ló wà ń bẹ̀ ìgbésẹ̀ wo náà gbé pé àwọn ò gbọ́dọ̀ gbọ́rú anything ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Yorubaland tẹ́ bá fẹ́ máa ṣe ládùúgbò yẹn lè máa ṣe ládùúgbò yín bọ̀ kò ń ṣe Yorubaland gbogbo ọba ilẹ̀ Yorùbá so far táwọn fi ń wà Bentley wọ́n wà Maserati wọ́n ń lọ pàtí lójoojúmọ́ wọn ò kí ẹ̀ ọba kan náà tún ti wọlé lọ pa báyìí ẹni tó ṣe eyewitness yẹn àti ẹ̀gbọ́ pé ọba yìí wọ́n ló lájẹsára wọ́n try láti shoot ẹ̀ òun nìyẹn lórí news wọ́n ní tragedy struck Agamo community Akure North local government area in Ondo State as the traditional ruler of the community Ọba Kehinde Falodun was killed by suspected bandits who invaded his palace on Wednesday evening. According to the Punch Online, the community source said about 10 heavily armed men stormed the monarch's residence, attempting to abduct him. However, the traditional ruler reportedly resisted their efforts. When the assailants shot at him several times and the bullets didn't penetrate, they hit him on the head with a heavy object, leading to his death. A resident who played anonymity to the newspaper. Okay, irú eléyìí mélòó la máa ní láti máa rí? Ṣé bá ṣe máa kà á lọ lójoojúmọ́ lélẹ́yìí ni? Ṣé bá ṣe máa kà á lọ lójoojúmọ́ lélẹ́yìí? One tribe péré ló ń commit atrocity yìí o. Ṣé tí rí any Yorùbá man àbí àwọn Yorùbá tribe kan tí wọ́n lọ sí north tó wọ́n lọ pa odindi ọba? It will be happening now because wọ́n ti pa ọba kan, ọba méjì, ọba mẹ́ta. Tí àwọn ọba ilẹ̀ Yorùbá gbogbo wọn dẹ̀ ìjọ ń ṣe meeting náà tán ìjọba ara wọn rẹ̀ ní tí gbogbo wọn sọ pé no, never, we will never take this thing. Whoever commit this heinous crime wọ́n láti wá wọn. Kò sí ọba ilẹ̀ Yorùbá tó dìde pé kàn tiẹ̀ ní òkè gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ fọwọ́sowọ́pọ̀ pé àwọn fẹ́ rálì pé no, ó lè pa lára wa náà. Wọ́n pa lára yẹn bá wọn ṣe meeting náà, kò dẹ̀ sí nǹkan tẹ́ ṣe sí. Òun ni bàbá yìí sọ pé tẹ́ ẹ̀ bá jà láti lọ àwọn kan ń gbowó torí ẹni bàbá yìí ṣe máa ń pariwo all the time. Professor Adebayo wọ́n máa tẹ́ bá rí àwọn àdúrà wọ́n máa ní àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń gbàbọ̀dé fún ilẹ̀ Yorùbá pé Ọlọ́run máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan pé Ọlọ́run náà máa dá sẹ̀ríà fún wọn. Ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o because eléyìí ò lè máa ṣẹlẹ̀ ókè bí ọba ìṣe kún sí ẹ jẹ́ ká máa wò tí ẹ bá lè rí ìkan náà àwọn ọba ilẹ̀ Yorùbá tó máa dìde tó máa ní no we will not agree kìnnìkan ibi tó ti ṣẹlẹ̀ wọn láti wá rò tẹ̀ àwọn tó wà ń díẹ̀ ókè gbogbo ọba ilẹ̀ Yorùbá kan láwọn tiẹ̀ fẹ́ go on strike pé no we will not take this because ẹ bá ṣe nísìnyí ó máa wọnú palace everybody o ó ti wà lẹ́kùlé everybody so ó kù sọ̀rọ̀ everybody tẹ́ ẹ bá tètè gbé ìgbésẹ̀ yìí because wọ́n ti ń pa ọba wọ́n ti ń pa ó ti ń bọ̀ Yorubaland ṣá àkàtà ló ó ti dé Yorubaland because kò tó ti dé Kwara láti Kwara ó ti dé Ìbàdàn àwọn ti ń dé Ọ̀yọ́ ṣé kò ti dé Èkó tán díẹ̀ náà ni so please don't forget to subscribe, like and share. Ẹ̀yin for opinion sínú comment nǹkan tẹ́ bá feel because eléyìí ó ń bọ̀ àwòlá dẹ́dẹ̀ bàbá yìí ti sọ orí tẹ̀ bá jà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ wọ́n ti plan kú mo tún rí another thing lórí page àwọn military page wọ́n ní there's another coup so mi ti ìwádìí lórí newspaper so òun ni ò jẹ́ kí n ti lè láòdẹ̀ bọ̀ èmi ti rí lórí page àwọn military wọ́n ti post ẹ̀ pé coup mi tún ti wà again pé wọ́n fi ṣàfẹ́ make sure pé wọ́n pa Tinubu but wọ́n ti tún máa wọ ilé iná again wọ́n dẹ̀ náà máa lo martial law so don't forget to subscribe, like and share. Mo lè share page yẹn okay mo lè share page yẹn little bit but mo fẹ́ kó wà loud kí n tó wà loud okay drop your comments how you feel
and what it is ṣé ká yìí máa dákẹ́ ká yìí fóòdù ọwọ́ wa ní ojoojúmọ́ náà ń gbéyàn pa every day mi ìmọ̀jọ́ tó fẹ́ dúró. Don't forget to subscribe, like and share. See you next time. Bye. Mo pa ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Ànà ti lọ sí Ṣírò ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Ànà lóhùn. Ogun wo lẹ́yìn náà là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ. Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun, ṣé ní Nàìjíríà ni, ṣé lórí iṣẹ́ ni, lórí ọmọ ni, ohun gbogbo lórí ìgbéyàwó ni, ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àbí tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7025 475427 lẹ́ẹ̀kan sí +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu tí